Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa. A sì kí yín káàbọ̀ padà sórí ètò yín ètò wa ní ẹwà èdè Yorùbá, níbi tí a ti ń ka ìwé kíkà ní èdè abínibí wa èdè Yorùbá. Ní ọ̀sẹ̀ tó kọjá a bẹ̀rẹ̀ ìwé kan tí a pe àkórí rẹ̀ ní Àrídunnú ọmọ láti ọwọ́ Fọláṣadé Ọláníyì, níbi tí a ti sọ̀rọ̀ nípa àwọn olólùfẹ́ méjì kan tí orúkọ ọkùnrin ń jẹ́ Ajíbọ́lá tí obìnrin sì ń jẹ́ Adédoyin, tó nífẹ̀ẹ́ ara wọn tó bẹ́ẹ̀ gẹ́ tí ó jẹ́ pé kòríkòsùn ni wọ́n, tí Ajíbọ́lá fi lùgbàdì àìsàn tí Adédoyin sá kíjokíjo láti du ẹ̀mí arákùnrin rẹ̀ yìí ní olólùfẹ́ rẹ̀ Ajíbọ́lá, tí bàbá náà ti sáré tó ti làkàkà tó jẹ́ pé pàbó ni gbogbo akitiyan rẹ̀ bọ́ sí, tí ó sì ti jáwọ́ lórí ọ̀rọ̀ náà. Ní ìparí orí kìíní ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa bí ó ṣe jẹ́ omidan tí ò tí ì mọ ọkùnrin rí ni yóò bá Ajíbọ́lá gbé ẹbọ tí ara rẹ̀ yóò fi yá, tí Adédoyin sì yọ̀ǹda ara rẹ̀ láti bá gbé ẹbọ náà. Lọ́sẹ̀ yìí lórí kejì a ó máa tẹ̀síwájú nínú ìwé kíkà wa, ẹ máa bá wa ká lọ. Lórí kejì, bàbá ta ni ọ́? Ta ló ń pariwo? Àkànmú jáde síta láì wo ẹni tó ń pariwo. Ìyàlẹ́nu ló jẹ́ fún un láti rí Adédoyin tó ń mí ẹlẹ́ẹlẹ́. Ó ti sáré, ẹ̀mí rẹ̀ ti fẹ́ẹ̀ bọ́. Kí ló tún dé? Ṣé ó ti kú ni? Bàbá kò tí ì kú, ẹ gbà mí. Owó tí bàbá náà ní kí a mú wá ni mo wá bá yín fún. Àkànmú rẹ́rìn ìyàngì. Owó tí wọ́n ní kí o mú wá. Wò, èmi ti yọwọ́ mi, kódà mo ti yọ ẹsẹ̀ mi. Ẹjọ́ lọ máa yanjú rẹ̀, ṣèbí olólùfẹ́ rẹ ni. Lọ wá owó náà. Ọlọ́run kúkú ṣeun, Ajíbọ́lá nìkan kọ́ ni ọmọ tí mo bí. Ohun tí ó tilẹ̀ dùn mí jù tí ó bá kú ni wípé òun nìkan ni ọmọkùnrin tí mo bí. Bí ènìyàn bá sì wà tí kò bá bí ọmọ ọkùnrin, ó dàbí ẹni wáyé asán ni. Orúkọ irú ẹni bẹ́ẹ̀ yóò parun ni. Bàbá, ọjọ́ ń lọ, ẹjọ́ kọ́ ló kàn, ẹ dákun. Adédoyin ń bẹ̀bẹ̀. O wá fi ọwọ́ bò mí lẹ́nu àbí kí o gbá mi létí torí pé mo sọ̀rọ̀. Ẹ lọ máa yanjú rẹ̀ láàrin ara yín. Àkànmú yíjú padà, ó wọnú ilé lọ, ó ṣílẹ̀kùn ilé rẹ̀, ó sì tún padà. Adédoyin dúró lọ gbárí, kò mọ ohun tí ìbá ṣe. Ó lò tó ìṣẹ́jú 9 ní orí ìdúró kí ó tó lè ṣí ẹsẹ̀. Ó kọrí sí ilé wọn. Bí ó ti délé, kò bá bàbá àti ìyá rẹ̀ nílé. Ó wá ìjòkó kékeré kan, ó gbé sí ẹnu ọ̀nà àbáwọlé, ó jókòó. Ẹ má ti ronú ju wíníwíní 10 lọ nígbà tí ìyè rẹ̀ ṣí. Ó rántí owó kòkó tí bàbá rẹ̀ gbà ní alẹ́ àná. Ó sáré wọlé. Ó tú yẹ̀wù bàbá rẹ̀ ṣùgbọ́n kò rí owó náà níbẹ̀. Ó ti fẹ́ bínú jáde padà nígbà tí ó gbé ojú sókè wo òkè ẹnu ọ̀nà àbáwọ yẹ̀wù bàbá rẹ̀. Ohun tí ó rí níbẹ̀ ó jọ owó. Ó súnmọ́ ibẹ̀, owó náà ló wà níbẹ̀. Inú rẹ̀ dùn jọjọ. Ó kó owó náà. Owó náà sì jẹ́ rẹ́gí iye tó ń wá. Ó kò tilẹ̀ rántí tilẹ̀kùn. Adédoyin fẹ́ lè fi orí rìn dé ilé bàbá. Ó sá kolobákolobà dé ọ̀dọ̀ bàbá. Kódà gbogbo àwọn tó pàdé rẹ̀ lọ́nà tí wọ́n ń kí ní 9 Adédoyin kò lè fèsì torí iná tó ń jó lábẹ́ aṣọ. Ó ní láti padà wá ní dédé aago 3 òru lọ gbé ẹbọ náà. Bàbá ṣàlàyé. Bàbá, n ò lè padà wá bí mo bá ti padà sílé o. Àwọn òbí mi kò ní jẹ́ kí n tún padà wá. Ẹ kúkú jẹ́ kí n dúró síbí títí ẹ ó fi pèlò ẹbọ tán. Bí ẹ bá ti ṣe tán kí n gbé e lókù. Kò burú. Ní dédé aago 3 òru ni Adédoyin gbé ẹbọ náà.
inú igbó kìjikìji ni ó gbé ẹbọ náà lọ. Pẹ̀lú ìbẹ̀rùbojo ni Adédoyin fi wọ inú igbó náà. Kíá Adédoyin sáré dé ìdí igi náà, ó gbé ẹbọ náà kalẹ̀, kò tilẹ̀ dúró ṣe àdúrà sí i, ó ti fi bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀. Nígbà tí ó dé ọ̀dọ̀ bàbá, ẹnu yà á. Nígbà tí ó rí Ajíbọ́lá tó jókòó lórí ẹní, ara rẹ̀ ti yá, inú Adédoyin dùn. Ó sáré sí Ajíbọ́lá, ó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Àwọn méjèèjì sì ń sọ̀rọ̀ ọ̀fẹ́ sí ara wọn. Àwọn méjèèjì ti gbàgbé ara. Wọn ò mọ ìgbà tí bàbá dé ẹ̀yìn wọn. Bàbá wòran wọn títí tí ara rẹ̀ kò fi gbà á mọ́. Ó ní irú ìfẹ́ wo lèyí? Ìfẹ́ èyí mà dára o. Ìfẹ́ ẹyẹlé, ìfẹ́ òtítọ́, ìfẹ́ òdodo, ìfẹ́ láéláé. Ọ̀rọ̀ tí bàbá sọ ni wọ́n gbọ́, tí àwọn méjèèjì ti tàgìrì. Bí ilẹ̀ sì ti mọ́, àwọn méjèèjì túká, olúkúlùkù gba ilé òbí rẹ̀ lọ. Ní iwájú ilé àwọn Adédoyin, èrò pọ̀ lọ ṣúà. Ariwo ibẹ̀ fẹ́rẹ̀ lè ju ti ọjà. Bí Adédoyin ti yọ lọ́kọ̀ọ̀kan, ariwo ni wọ́n fi bọ́ ẹnu, tí wọ́n pariwo, ó ti dé o, ó ti dé o. Ẹnu ya Adédoyin, ó ń rò lọ́kàn ara rẹ̀ ohun tí ó lè fa ariwo. Bí ó ti ń súnmọ́ wọn ni ariwo ń pọ̀ sí i. Pàrá ni ìyá Adédoyin sá síta láti inú ilé. Ó fa ọmọ rẹ̀ mọ́ra, kò tilẹ̀ jẹ́ kí àwọn ará ìlú béèrè ìbéèrè kankan lọ́wọ́ rẹ̀. Ó fa ọmọ rẹ̀ mọ́ra lọ́wọ́ wọlé, ó mú jókòó. Adédoyin ọmọ mi, ọkàn mi ti bàjẹ́ láti àná tí òun ti rí ọ. Kódà bàbá rẹ̀ àti àwọn ọdẹ ìlú kò tíì dé láti inú igbó. Ìwọ̀n ni ara àwọn ará ìlú kò balẹ̀. Adédoyin, ṣàlàyé fún mi, ibo ló gbà lọ gangan? Ó ṣáà ní òkè mìíràn lẹ́yìn ọ̀run. Omijé gbígbóná bọ́ ní ojú Adédoyin bí ó ti ń sọ̀rọ̀. Màmá mi, ẹ mà dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín tí kò jẹ́ kí ẹ ṣe ọ̀fọ̀ ọmọ. Ṣèbí ilé Àdùnní ni mo ń lọ lánàá pé kó lè bá mi di irun mi, ni mo bá kó sí ọwọ́ àwọn agbéniṣòwò. Ká má fa ọ̀rọ̀ gùn, orí mi àti ẹlẹ́dàá mi ló kó mi yọ ní àfẹ̀mọ́júmọ́ òní. Kódà n ò rántí ibi tí wọ́n gbé mi lọ tàbí àwọn tó gbé mi. Báyìí ni Adédoyin ṣe parọ́ fún ìyá rẹ̀. Kí ni ìyá Adédoyin gbé èyí sí? Ó sáré síta, ẹ bá mi yọ̀ o, orí mi kò burú o, àwọn agbéniṣòwò ló gbé o. Inú àwọn ará ìlú dùn, wọ́n bá yọ̀, wọ́n sì kí kú ogun àjàyí. Torí ojú kan ẹ̀pà ojú kan èrè ni Adédoyin lọ́wọ́ ìyá rẹ̀ Ọmọ́ṣọ̀wọ́n. Àbẹ̀kẹ́, ìyá Adédoyin, fa ọmọ rẹ̀ mọ́ra. Ó ṣe oúnjẹ aládùn fún un. Kò ju wákàtí kan tí Adédoyin dé tí bàbá rẹ̀ náà wọlé. Ìròyìn ti kàn án lára. Inú rẹ̀ dùn nígbà tí ó rí ọmọ rẹ̀. Àbẹ̀kẹ́ sì ṣe àlàyé ní kíkún fún ọkọ rẹ̀. Bàbá Adédoyin jó, ó dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ wípé orí òun kò tún burú lẹ́ẹ̀kejì, torí kò tíì ju oṣù méjì tí iná bọ́ sí oko kòkó rẹ̀ tí ó sì jóná. Ní báyìí ni a máa parí orí kejì sí. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó máa tẹ̀síwájú nípa kíka orí kẹta. A ó sì mọ̀ ǹjẹ́ bàbá Adédoyin ǹjẹ́ ó mọ̀ pé kò sí owó mọ́ ń bẹ̀ níbi tí ó kó owó sí? Ǹjẹ́ Adédoyin jẹ́wọ́ fún bàbá rẹ̀ pé òun ló kó owó? Bó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àbí bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa, a ó máa dáhùn gbogbo ìbéèrè wọ̀nyí. K'Olúwa kó wà pẹ̀lú gbogbo wa. Ire o.